ẹ̀yin ọkùnrin ẹ̀yin náà lè jìjàgbara fúnra yín nǹkan kan bẹ tó ń trend ní generation yìí tó dẹ̀ ń pa àwọn ọkùnrin sápasáyé ìyàwó àtọkọ máa ní little misunderstanding ìyàwó máa mú ọmọ rẹ̀ jáde wọn lọ mọ ṣògùn sọ́kọ pé ṣèbí nítorí pé tí ń rówó ná ló fi ń ṣe fùlẹ́ńgẹ́ tí ò bá rówó ná mọ́ ara ẹ̀ máa balẹ̀ tí wọ́n bá ṣògùn yẹn nínú ìnira tọ́kọ bá wà wọ́n tó mọ mount pressure lọ́kọ lórí pé dandan ó gbọ́dọ̀ gbọ́ bùkátà àwọn ọmọ at the end of the day wọ́n máa render life ọkùnrin yẹn useless àwọn wà lọ fẹ́ lómi ọkùnrin ayé yìí náà lẹ́ti jìjàgbara kò ń ṣe nìkan kò ní sọ̀kalẹ̀ wá jìjàgbara fún yín ẹnìkan kan ò ní sọ̀kalẹ̀ láti wá jìjàgbara fún yín ìyàwó tó bá ti go spiritual fún ẹ kí ló kọ́ ẹ pẹ̀lú ọmọ tó bí fún ẹ mọ́ wọ́n ní tẹ́rin méjì bàjá koríko máa forí fa tó bá ń ro dáadáa sí ẹ tó dẹ̀ nífẹ̀ẹ́ ọmọ tó bí fún ẹ kódà tẹ́ ẹ bá jọ nígbọ́n mi sí omi òtó kò ní ronú kó bàjẹ́ fún ẹ bọ̀ ẹ̀yin ọkùnrin níbi tó yẹ kẹ́ ẹ ti wà logical ìbẹ̀lẹ̀ yìí náà ti máa bá emotional níbi tó yẹ kó mi inú yín ti gbé ọpọlọ kalẹ̀ kó ti ronú pé bẹ̀bí ìfẹ́ báyìí láyé jẹ́ ẹ wá ti emotion bọ̀ torí ọmọ owó yín náà tẹ́ ń kó fún wọn wọ́n tún fi bàyìn láyé jẹ́ ẹnì kankan ò ní sọ̀kalẹ̀ wá gbà yín ẹ̀yin náà lẹ́jìjàgbara fúnra yín ìyàwó tó bí wọn fún ẹ tó ṣàbíamọ fún ẹ ó ń go spiritual fún ẹ tóun bá láàánú rẹ lójú ṣé yóò rò káyé ẹ bàjẹ́ torí pé ẹ ti jọ sí pọ̀ mọ́ ìyá ẹ mú jáde ó tún wá ń sọ jáde fún ẹ ìyá ẹ náà tó wá ń sọkún ẹ lójú ó ní ṣe bí torí pé olówó lọ́wọ́ ni tí ò bá sí nǹkan kan lọ́wọ́ ẹ mọ́ ó tún wá ń náwó fọ́mọ rẹ̀ ẹ wá níbi tó bá yẹ kẹ́ ti lu ọpọlọ ẹ má ti emotion kankan bọ̀ ẹni bọ́ lóun báyìí láyé jẹ́ kọ́lọ́ kọ́kọ́ bá yín bà láyé jẹ́ ná ẹ̀yin ọkùnrin society ò kì í lísì sẹ́kún yín bọ̀ ẹ̀yin náà lè máa fi ọwọ́ ara yín gbára yín kalẹ̀